إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد. Eléyìí ni ìjókòó alákọ̀ọ́kọ́ èyí tí a máa ṣe lẹ́yìn àwẹ̀ Ramadan 1447 abilwẹ́dẹ́dà gbogbo ìjọsìn tá a ṣe nínú Ramadan Olúwa kó gbà lẹ́sìn lọ́wọ́ wa. Nínú ẹ̀kọ́ tá a kọ́ ní Ramadan ni máa dìde yẹn náfìlà lóru wa ó dọwọ́ wa yẹ ká máa dìde ká máa yẹn náfìlà lọ. Nínú ẹ̀kọ́ tó mẹ́nu Ramadan náà ni pé a ka Qur'an so yẹ ká máa ka Qur'an lọ lẹ́yìn Ramadan. Nínú ẹ̀kọ́ tá a kọ́ ní Ramadan náà ni pé a máa ṣe ìtọrẹ àánú yẹ ká máa ṣe ìtọrẹ àánú lọ lẹ́yìn Ramadan. Ẹ má jẹ́ ẹni tó yẹ pé gbogbo dáadáa tá a máa ṣe láyé ní Ramadan nìkan wọn láti máa ṣe tí Ramadan bá ti lọ ìyẹn ti ya nǹkan mí nìyẹn kó wa kó má ṣe tiwa bẹ́ẹ̀. Irun jàmá kíkí fáwọn ọkùnrin ẹ jẹ́ kí a mójútó lẹ́yìn Ramadan. Irú àwẹ̀ mẹ́fà tó bẹ nínú Shawwal oní Shawwal 11 oní ní Shawwal pé ọjọ́ 11 tó ń sọ fún wa pé Shawwal náà ti ń lọ díẹ̀díẹ̀ báyẹn. So ẹ yẹ kí a gbààwẹ̀ mẹ́fà yẹn nínú Shawwal. Ànábì sallallahu alayhi wa sallam ó ní man sama Ramadan thumma atba'ahu bi sittin min Shawwal faka'annahu sama ad-dahr. Ànábì sallallahu alayhi wa sallam sọ pé ẹni tí ó bá gbààwẹ̀ Ramadan pé tó wá fi mẹ́fà tẹ̀lé nínú oṣù Shawwal ó dàbí ẹni tó fi gbogbo ọdún tó fi gbààwẹ̀ ni. Àbílẹ̀ dẹ́dà kí ó ṣe àwọn ìjọsìn tó kù náà ó sọ ayé lẹ́yìn Ramadan kò ṣe nírọ̀rùn fún wa láti máa ṣe. Ní tẹ̀síwájú ibi tá a bá kíkàdé nínú Madarijus Salikin ti al-Imam Ibn Qayyim al-Jawziyya rahimahullahu ta'ala. Bí tí a ti fẹ́ bẹ̀rẹ̀ láàárọ̀ insha Allah ní abala kan tí ó pàtàkì nínú ìsẹ̀mí ayé ìyẹn ìsẹ̀mí ayé mùsùlùmí náà ni ọ̀rọ̀ nípa al-khawf ọ̀rọ̀ nípa bẹ̀rù. Wani wa min manazili iyyaka na'budu wa iyyaka nasta'in manzilatul khawf. Nínú ìbùsọ̀ tí yẹn máa ń dé nígbà tí yẹn bá ń sin Allah tí yẹn bá gbà pé Allah nìkan níjọ́sìn tọ́sí kò tọ́sí lómi lẹ́yìn rẹ̀ yẹn sì gbà yí pé Allah nìkan ni yóò máa wá àránṣe lọ sọ́dọ̀ rẹ̀. Inú ìbùsọ̀ tí yẹn máa ń dé nídàgbàsókè ẹ̀mí nídàgbàsókè ìgbàgbọ́ òun náà ni manzilatul khawf ìbùsọ̀ al-khawf ìbẹ̀rù. So mùsùlùmí níbi ìjọsìn fún Allah gbọ́dọ̀ máa bẹ̀rù Allah. Afani wa hiya min ajali manazil at-tariq wa anfa'iha lil qalb. Al-Imam Ibn Qayyim rahimahullah wa ni manzila al-khawf yìí ó jẹ́ kan nínú èyí tó gbayì èyí tó pàtàkì nínú ibùsọ̀ tí yẹn máa ń gbà kọjá láti jẹ́ ẹni tó ń sin Ọlọ́run Ọba Jalla Subhana tọkàtọkà. Ó sì jẹ́ ibùsọ̀ tó ṣàǹfààní pọ̀ fún ọkàn olùsìn Allah. Wọ́n ní wa hiya fardun ala kulli ahadin. Gbogbo ẹni tó bá ń sin Allah ló gbọ́dọ̀ mú nǹkan yìí wá sàkání Allah. Ọ̀nà ni al-khawf. Ọlọ́run Ọba tó ń jọ́sìn fún gbọ́dọ̀ máa bẹ̀rù ẹ̀ gbọ́dọ̀ bẹ̀rù Allah. Ẹni tí ó bẹ̀rù Allah tí ó bẹ̀rù ìyà tó ń bẹ lọ́dọ̀ Allah yóò ṣẹ̀ Allah
ẹ̀ńtà bá ń bẹ̀rù àní fẹ́ ṣẹ̀. So mùsùlùmí tó ń sin Allah ó ní bùkátà sí kó máa bẹ̀rù Ọlọ́run ọba jalla subhanahu ní kọ̀kọ̀ àti ní gbangba. Kí wá ní ìtumọ̀ al-khawfu yìí? Kí ni ìtumọ̀ al-khawf tá ń sọ yìí? Bó la sì máa bẹ̀rù Allah? Kí dẹ̀ ni ìyàtọ̀ tó ń bẹ láàrin al-khawf àti al-khashya àti al-wajal àti al-haiba àtàwọn tó jọ wọn nínú àwọn al-kalimat ash-shar'iyya al-arabiyya, àwọn kalimat tó jẹ́ ti èdè Lárúbáwá tó sì jẹ́ èdè tá a máa ń lò nínú ẹ̀sìn wa, pàápàá jùlọ níbi àgbọ́yé Islam. Yàtọ̀ láàrin àwọn kalimat, àwọn ọ̀rọ̀ tí a sọ yẹn. Ani qala Allahu ta'ala, wọn lÓlúwa wa ọba ìdẹ́dà ó sọ fún wa nínú suratu Al-Imran aya 175. Olúwa wa jalla subhanahu ó ní fala takhafuhum wa khafuni in kuntum mu'minin. Ìwà ń bọ̀rọ̀ bọ̀ láti wájú innama dhalikum ash-shaytanu yukhawwifu awliya'a. Olúwa ní àwọn ṣaitọ́nù nìyẹn. Innama dhalikum ash-shaytan, ṣaitọ́nù nìyẹn, ṣaitọ́n ò nìyẹn. Yukhawwifu awliya'ahu, ó máa ń dẹ́rù bá àwọn èèyàn tiẹ̀ ni. Táwọn èèyàn ká bá ń dúnkokò mọ́ okùn bí wàá sí gbégbà bí bá ti ṣe, ṣaitọ́nù nìyẹn. Kò bá jẹ́ ṣaitọ́nù al-ins, kò bá jẹ́ ṣaitọ́nù ọmọ ènìyàn, àwọn ṣaitọ́nù al-jinn àbí ṣaitọ́nù nínú ìran àwọn àlìjànnú, torí ìran méjì ni àwọn ṣayatínù pín sí. A ní ṣayatínù al-ins, àwọn olùgbẹ́rùgbọ́n rí, àwọn ẹlẹ́mí òkùnkùn, àwọn oníṣẹ́ ẹbí nínú àwọn ọmọ ènìyàn. A dẹ̀ ní ṣayatínù al-jinn, àwọn ẹlẹ́mí òkùnkùn, àwọn oníṣẹ́ ẹbí nínú àwọn àlìjànnú. Ọ̀nà méjì tí àwọn ṣayatín tí wọ́n pín sí nìyẹn. Nínú èdè Lárúbáwá wọ́n ní ṣaitọ́n, wọ́n látara ṣaitọ́nà. Ṣaitọ́nà bi ma'na tamarrada, kéèyàn gbẹ́rùgbọ́n rí, kò yarí, kò ní ewu abúrú lòun máa ṣe ń tóun, òun ò ní gbọ́rọ̀, òun ò ní gbọ́n táráyé ń wí. Táráyé bá ń lọ sókè, tó máa ń lọ ibi tó wá dá, ibi tí ò dá lòun ó máa lọ. Olúwa ní táwọn ṣayatín nìyẹn bá ti ń dẹ́rù báyìí, tẹ́ bá ti ń gbẹ̀rù tán mú wá nínú àwọn nǹkan àbẹ̀rù, ẹ ti dára wọn. Innama dhalikum ash-shaytanu yukhawwifu awliya'a. Olúwa ní ṣaitọ́nù nìyẹn, àwọn èèyàn tí ẹni yóò máa dẹ́rù bà. Ó wá ní fala takhafuhum, ẹ̀yin olùgbàgbọ́ òdodo. Tó wá sí pé olùgbàgbọ́ òdodo ní lóòótọ́, fala takhafuhum, ẹ má bẹ̀rù àwọn ṣayatínù yẹn. Olúwa khafuni, Olúwa ní èmi ní kẹ́ ẹ máa bẹ̀rù. In kuntum mu'minin, tó wá sí pé olùgbàgbọ́ òdodo nìyí. Olúwa qala ta'ala ní ayé mi nínú al-Qur'an al-Karim. Olúwa sọ inú suratu al-Baqara aya 40 nígbà tó ń sọ̀rọ̀ nípa àwọn Bani Israel. Ya Bani Israel udhkuru ni'mati allati an'amtu alaykum wa awfu bi ahdi ufi bi ahdikum wa iyaya farhabun. Ẹ̀yin ọmọ Israila, udhkuru ni'mati allati an'amtu alaykum, ẹ rántí ìkẹ́ àti ìdẹ̀ra tí mo ti ṣe fún yín rí. Awfu bi ahdi, ẹ̀jẹ̀ tẹ́ ṣe pẹ̀lú mi ẹ pé. Ufi bi ahdikum, mi náà pé ẹ̀jẹ̀ tí tèmi náà ṣe pẹ̀lú yín. Wa iyaya farhabun, èmi ni kẹ́ ẹ máa ní rọ́hbà sí, èmi ni kẹ́ ẹ máa bẹ̀rù. So níbi ó di kẹ́límà kejì, ó ní farhabun, ó ní wa iyaya farhabun, èmi ni kẹ́ ẹ máa bẹ̀rù. So kẹ́límà arọ́hbà ó fẹ́ jọ al-khawf, ó fẹ́ jọ ìbẹ̀rù. Kí wá ní yàtọ̀ láàrin méjèèjì? À ń bọ̀ bẹ́ẹ̀ wájú inshallah. Ó lè má jẹ́ ìjókòó tòní, àwọn kíkà tó ń bọ̀ lẹ́yìn
lẹ́yìn àwọn jókòó tó ní insha Allah ta'ala. Wa qala Olúwa tó sọ láàyè mi ó ní fala takhsha'u an-nasa wakhshawni. Olúwa ní ẹ̀yin gbàgbọ́ òdodo àwọn ahlul kitab àwọn Yahudi náà ló ń báwí nínú suratu Ma'idah. Ó ní fala takhsha'u an-nasa pàtó ń bá wọn sọ̀rọ̀ pé wọ́n lo òfin tó ń bẹ nínú at-Tawrah. Olúwa sọ fáwọn àwọn Yahudi pé òfin tó ń bẹ nínú Tawrah ẹ lò gẹ́gẹ́ mọ́ dọwọ́ bò ó tẹ bá tó bẹ́ẹ̀ nítorí wá yín sọ̀kalẹ̀ fún yín nínú at-Tawrah ó ní kẹ́ẹ̀lù kẹ́ẹ̀ mọ́ dọwọ́ bò. Ó wá ní fala takhshawu an-nasa níbi wá tí wọ́n ń lò fi Allah tó nínú at-Tawrah yẹn fala takhshawu an-nasa ẹ má máa bẹ̀rù àwọn èèyàn wakhshawni èmi Allah ní kẹ́ẹ̀ bẹ̀rù. Solúwa ló gbólóhùn fala takhshaw tàti yọ al-khashya tàti yọ jáde ó di ẹlẹ́ẹ̀kẹta. Ila qawlihi tó fi débi ọ̀rọ̀ Olúwa Adẹ́dàá jalla subhana tó ní ulaika yusari'una fil khairat àwọn èèyàn dáadáa àwọn ànábì Ọlọ́run bá ta dárúkọ yẹn ní suratul mu'minun. Àwọn èèyàn dáadáa ta dárúkọ yẹn àwọn làwọn tó jẹ́ pé yusari'una fil khairat wọ́n máa ń súré ìje lọ síbi tó dáa ni ibi tẹ́tì máa rí àwọn eré ibi tí wọ́n máa sá eré tó dáa ni wọ́n máa sá lọ. Wahum laha sabiqun wahum laha sabiqun wọ́n sì máa jẹ́ ní iwájú níbi àwọn kan dáadáa yẹn. Wọ́n ní wá fil musnad wa Tirmidhi an Aishata radiyallahu ta'ala anha. Ìgbà wá kan wọ́n bẹ nínú musnad alimamu Ahmad àti jami alimamu Tirmidhi àtọ̀dọ̀ yawa Aisha radiyallahu ta'ala anha qalat yawa sọ yí pé qultu ya Rasulallah wọ́n ní wò jíṣẹ́ Allah qawlullah ọ̀rọ̀ Allah kan bẹ́ẹ̀ tó sọ pé walladhina yu'tuna ma ataw wa qulubuhum wajila pé àwọn èèyàn tó jẹ́ pé yu'tuna ma ataw wọ́n máa mú wá in tí wọ́n bá fún wọn in tó bá pa wọ́n láṣẹ rẹ̀ náà ni wọ́n máa ṣe. Wa qulubuhum wajila tó bá wá ṣe tí wọ́n pa wọ́n láṣẹ rẹ̀ tán yẹn ọkàn wọn tún wá máa wárìrì ìbẹ̀rùbojo yóò tún máa bà wọ́n yóò máa bò wọ́n. Yawa Aisha radiyallahu ta'ala anha wọ́n ni mo wá bèèrè lọ́wọ́ òjíṣẹ́ Ọlọ́run bá ahuwa alladhi yazni sáwọn tó lọ wá ń bá wínú àyà yẹn ṣẹ́ni tó ṣe zina ni wa yashrabul khamra ó ṣe zina ó tún mu ọtí wa yasriqu ó tún jalè sẹ́ni yẹn lolúwa ń bá wí. Qala la Ànábì sallallahu alayhi wa alihi wa sallam ó ní ara ya binata as-siddiq bẹ́ẹ̀ kọ́ ìwọ ọmọbìnrin as-siddiq walakinahu ar-rajul yasumu wa yusalli. Àwọn tó lọ ń bá wí nínú àyà yẹn òun náà ni arákùnrin kan yasum tó gbààwẹ̀ bá ṣe gbààwẹ̀ Ramadanu tẹ́yì tó tó fi sítú Shawwal tó tó fi lé kìí tó wá fàwọn àwẹ̀ àgbàgbọ́ rẹ̀ kìí tó fi ṣeré Monday Thursday 13 14 15 kìí fi ṣeré wa yusalli àmọ́ kírun yóò kírun ọ̀rọ̀ ayá rẹ̀ yóò kí sásìkò yóò yẹn náfìlà lọ́sàn yóò yẹn náfìlà lóru wa yatasaddaq àtúmọ̀ sì tọrẹ àánú tasaddaqa a máa yọ zaka a sì máa ṣe ìtọrẹ àánú zaka náfìlà gbogbo ẹ̀ ló máa ń ṣe yóò ṣe gbogbo ẹ̀ tán wa yakhafu alla yuqbala minhu èrú wa máa bà pé hey tó bá lọ gbàgbó ń tá a ṣe lọ́wọ́ wa nǹkan tó yẹ kí tá a bá ṣe ìjọsìn kan fún Allah a tún máa bí Olúwa wa jalla subhanahu kó gbà á lọ́wọ́ wa. Wọ́n láwọn ẹni rí tí Ramadan bá ń bọ̀ inú wọn ó mọ̀ ọdún ó kù sùn mẹ́fà gba Ramadan tí ń bọ̀ àkọlùwà wa àkọ nífà àfẹ́sórí inú Ramadan tàbá tó wá gba Ramadan yẹn tán
bí oṣù mẹ́fà lẹ́yìn Ramadan wọ́n tó máa bi Olúwa wa jalla sùn ó máa bi Olúwa wọn jalla sùn kó gbà á lọ́wọ́ wọn bí mùsùlùmí ṣe máa ń ṣe nìyẹn o tá a bá ṣiṣẹ́ olóore tá a bá ṣiṣẹ́ ìjọsìn kan tán a tún máa bi Olúwa kó gbà á lọ́wọ́ wa ni anabi wa Ibrahim alayhi salatu wassalam àti anabi wa Ismail alayhi salatu wassalam nígbàtí wọ́n kọ́ Kaaba tán أن ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا تقبل منا إنك أنت السميع ó tún bí Olúwa gbólú àgbà lọ́wọ́ wa àti ìjọsìn tó ní àṣẹ oní akọ́lé ilé ìjọsìn oní kakọ́ láti máa sìn ọ́ táwọn èèyàn wa rọmọdọ́mọ wa ó mọ̀ wá tó tún wá máa sìn ọ́ àti kọ́ tán Olúwa gbà lọ́wọ́ wa o gbà lọ́wọ́ wa o wọ́n dàálù wa láyà o Ànábì Olúwa wa jalla subhana Ibrahim alayhi salatu wassalam àti ọmọ rẹ̀ Ismail nìyẹn so káwá sí ìjọsìn kankan máa jà wá lójú lómi ò kírun ẹ̀rín ní kọ̀ọ̀kan rín yóò kọ̀ọ̀kan fi ẹ̀rín lé ẹ̀rín báwo táwọn sọ fún ọgbọ́n ti gba ìjọsìn yẹn lọ́wọ́ ẹ̀ so yà á sí ìjọsìn èrú tún máa bà wá pé kúrò wá gbà lọ́wọ́ wa o kó mọ́ dàálù wà láyà o torí wọ́n Ọlọ́run ló wà tó bá wà gbà tó bá wà mọ́ gbà tó bá àwọn ìjọsìn tá ń ṣe yẹn mélòó àwọn májẹ̀mú rẹ̀ ta kú yẹn kéré ẹlòmí àlùwàlá kò ṣe dáadáa ẹlòmí kò fọkàn sínú tó kí ẹlòmí àwẹ̀ tó gbà ó kàn ń gbà àwẹ̀ yẹn náà ni gbogbo ẹ̀ ò jọra wọn kó lọ́wọ́ kó ṣàánú wa sọ ìtànàbí wa Muhammadu sọ nìyẹn sallallahu alayhi wa sallam pé nítorí wọn sọ ó di pé ẹni tó gbà àwẹ̀ tó kírun tó ṣe sàdákà tó tún wá bẹ̀rù pé sọ́lọ́run ó gbà bọ́lọ́run ní gbà kó lọ́lọ́ máa bá wí nínú àyà yẹn kó lọ́ kó ṣàánú wa qala al-Hasan al-Imam al-Hasan al-Basri wọ́n tó wá fẹ́ sàlàyé àyà yẹn ó ní amilu wallahi bi ta'at báwọn èèyàn yẹn ó fọlọ́wọ́ bá búra wọ́n ṣiṣẹ́ wọ́n tẹ̀lé Ọlọ́run Ọba wọ́n sin Ọlọ́run Ọba pẹ̀lú tó pa wọ́n láṣẹ rẹ̀ àwọn ijtahadu fiha wọ́n sì sapá ijtahadu fiha wọ́n sapá níbi ìjọsìn yẹn wa khafu an turadda alayhim wọ́n bẹ̀rù bí hey kásì mọ́ lọ dásẹ́ ìlú aláyà ká mọ́ lọ dá padà fún wa àwọn ní innal mu'mina jama'a ihsanan wa khashyatan ń bá jẹ́ mùmínì yóò mọ̀ ṣiṣẹ́ láàrin ihsan yóò mọ̀ sí láàrin pé òun ṣiṣẹ́ olóore o wa khashya yóò wà mọ́ bẹ̀rù bí hey tí wọ́n sì gbà á lọ́wọ́ mi wọ́n lè wà ní munafiqa ṣùgbọ́n munafiki ẹ̀dá olóòjẹ́ ìpé jama'a isa'atan wa amnan munafiki ẹ̀dá olóòjẹ́ tí ó ma sáàbúrú ọkàrí tó wá balẹ̀ gbé kò sí mẹ́mẹ́ inna Allaha ghafurur rahim subhanallah wallahi ká tó burú ni kúlá kó mọ́ ṣe wá ní munafiki al-Imam Ibn Qayyim rahimahullah wal wajalu wal khawfu والخشية والرهبة الفاظ متقاربة àwọn kẹ́límà yẹn wajal khawf khashya rahba àwọn gbólóhùn tó jẹ́ kí mutaqariba wọ́n jọra wọn ní túmọ̀ ní gairu mutaradifa ṣùgbọ́n wọ́n yé ṣe synonyms wọ́n yé sọ̀rọ̀ tá a lè fi jìrọ ara wọn alwajalu alkhawfu alkhashya wa rahba kalimati mẹ́rẹ̀ẹ̀rin yẹn they are not synonyms wọ́n yìí sọ̀rọ̀ tá a lè fi rọ́pò ara wọn láà ṣùgbọ́n súnmọ́ ra wọn nítumọ̀ wọ́n ní qala Abul Qasim al-Junayd wọ́n ní àfà tó ń jẹ́ Abul Qasim al-Junayd wọ́n fẹ́ máa ṣàlàyé fún wa kí ni àtọ̀ láàrin wọn pàápàá jùlọ afáyẹ fẹ́ sára ìfà kí ni túnmọ̀ al-khawf kí ló ń jẹ́ al-khawf wọ́n wà mọ́ ìtumọ̀ al-khawf wá wọ́n bá parí àlàyé al-khawf wọ́n wà bọ́ sórí al-khashya
lẹ́yìn al-khashya ó bọ̀ sórí ar-rahba, lẹ́yìn ar-rahba ó wá kù al-wajal, lẹ́yìn al-wajal ó tó wá kù al-hayba, kí wá ní ìbáṣepọ̀ láàrin wọn inshallah ta'ala alátàmọ̀ yẹ̀wò láwọn jókòó tó bọ̀ nìyẹn. abúlúwẹ̀dẹ́dà kó sọ ẹ̀mí wa ju ìgbà tá tún máa pàdé lọ. wa sallallahu ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi ajma'in. wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.